ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má gara wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù ó dé wọ̀ fún wa òun ló parí àbí ó ti dà bẹ́ẹ̀. Má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò, jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àti inú ẹbí mi o. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Ọlọ́run má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò, jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àti inú ẹbí mi o. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Emotional. She is crazy. Pathetic. Mood. Stereo. Bigemic. Agony we don't want. Sorrow we don't want. 100%. Mood. Kí ló ṣẹlẹ̀? Èwo ni wèrè oṣù tó dé débi tó bẹ̀ sí ní rùdí orí burúkú. Ta ló ń wá ẹ? Bọ́dà Saamu, ṣé mo kí mo like tẹ́ bá ń kọrin. Mo wọ́n ní pé kí wọ́n bá yín pé ó máa wù mí kí n darapọ̀ mọ́ yín. Ká jọ máa kọrin. Iṣẹ́ ọmọ agbádùn ojúkun ìròpò eré àwa ṣe níbí. Ó rò pé ní láì ṣe ń bì. Yo, no room for here. I mean, you in the wrong place, my nigga. Oh yeah. You playing into the wrong post. Oh yes. Pack your things and go. And leave. Yọ̀ṣíbítì bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ títí. Olóòfẹ́ wọ gúrùpù yìí. Ìtọ́ ṣe fún mi tó lójú ayé mi ìdẹ̀fẹ̀ kó tó máa dààmú gúrùpù mi. Orí mi ṣe gbà láyè. Màá gbà wọ láyè. Màá jẹ́ kó lọ máa fagbárí ojúkọ ẹdí jọ̀lọ́ fúráìsì tẹ̀lé mi ní pàtí. Kúrò bí. Saamu ẹ má bínú ẹjọ́. Man, she's up to some. Ó tí mo lè aláwọ̀ ẹ láti máa ṣe pé kó wà nínú gúrùpù kò lè work. Àfi tó o bá fẹ́ máa jó ijó tó lọ́lọ́run fi rún ẹ yẹn. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tá a bá lọ síbi tó ti ń mọ̀ tí tá a fẹ́ lùlù ń bẹ̀ tá a dẹ̀ mọ̀ kó lówó kan wà ń bẹ̀ tá a dẹ̀ fẹ́ kó tètè náwó ó lè tẹ̀lé wa lọ kó jùdí sí kó lè náwó fún wa. Ìyẹn ń kọ́. Ẹ ó tẹ́ mi lọ́rùn àjò. Àwọn àpárá òṣì tó dẹ̀ máa ń dá yẹn mi ìfẹ́ o mi ìfẹ́ kó dáhùn àpárá tó lóun máa ń dá yẹn mi ò fẹ́ ń bẹ́ o kó má lọ ṣàpàlà dá ní pàtí o ṣọ́ra ẹ o gbogbo yìí ni máa ń kó mọ́ra o àmọ́ mi ò fò ṣì I'm a disciplined man. 100%. I'm a disciplined man. I hear that. Of course. Ẹ wo ọ̀rọ̀ tá à ń sọ jàre ṣé kó má lọ bàjẹ́ ṣé ẹ̀yin rántí orin braga ni ṣé mẹ́mórì yìí gbórin. Àrẹ ó gbé. Má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò, jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àtúnú ẹbí mi o. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Ọlọ́run sẹ́. Má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò, jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àtinú ẹbí mi o. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Má jẹ́ kí n jẹ ní wèrè ọlọ́bọ̀ ló tó mú wá. Wèrè ọlọ́bọ̀ ló tún fi bẹ̀rẹ̀. Ṣé tó bá jó bàtírè? Má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò, jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àtinú ẹbí mi o. Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Ọlọ́run Ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa. Má jẹ́ kí n jẹ ní àkọọ́lẹ̀ bò. Saamu, ṣé bí mo bá yín dápàrà? Eré lélẹ́yìí. Eré ni. Èmi náà bẹ́ẹ̀ ṣeré. Èmi náà bẹ́ẹ̀ ṣeré kò lè dá fún ẹ.
àgbàlagbà ń lẹ̀. Ògèmí jẹ́ lẹ́yìn orí. Bùrọ̀dá ni. Alfa. Sọmọ èdè ìwọ́n mi lẹ́yìn orí. Ṣáàjì bolo ti bá ẹni sùn ẹni sùn ṣébí ni. Ẹ̀jẹ̀ ẹni sùn ẹni sùn. Àwa ibẹ̀ wa kíni. Ibo ni. Kíni. Kíni. Yẹ́n rí i pé Ògèmí jẹ dáadáa. Gbẹ́rẹ́ ni mò ń wo lẹ́yìn yìí. Gbẹ́rẹ́ kẹ. Ẹ̀sìn gbẹ́rẹ́ sẹ́yìn. Bí so bá débẹ̀. Ẹ̀sìn gbẹ́rẹ́. Kò sí gbẹ́rẹ́ o. Àbíkírè. Gbẹ́rẹ́ ni mọ́kànlélógún. Mo ti mọ̀ tún mọ gbẹ́rẹ́ yìí o. Ṣé gbẹ́rẹ́ tẹ̀ ń wò yìí? Gbẹ́rẹ́ yìí kò sí bí ó ṣe lè wù kí ìgò tàbí ọ̀bẹ kó ṣàpùtò kò lè wọ ara bàlágà. Saamu awọlé. Kò lè wọlé ọmọ wọlé. Ẹni sùn bàlágà ẹjọ́ tó lọ́ọ́ mo fẹ́ bẹ̀yìn ẹjọ́ tó lọ́ọ́ jẹ́ kí n tra yẹ. bí mo ṣe ń wo ẹ̀yìn sẹ́ àní mi ò fẹ́ rí ẹ mọ́ nínú ilé yìí mi ìdẹ̀fẹ́ rí ẹ ní gbogbo àdúgbò yìí pẹ̀lú àpárá òṣì tó lóun báwọn èèyàn dá yẹn tó fẹ́ gba ìyá àwọn èèyàn dé sí mi lọ́rùn díẹ̀ ló kù ó fẹ́ pa gbọ́dọ̀ gẹ̀ẹ́nù gẹ̀ẹ́nù kúrò mi ò fẹ́ rí ẹ mọ́. lóòótọ́ orí burúkú tó ṣe ó tú àṣírí ìbọ̀dàgàdì sí mi lọ́wọ́ gbẹ́rẹ́ tó wà lẹ́yìn ìbọ̀dàgàdì á tó 142 bẹ́ẹ̀ni gígéjẹ tó gẹ́gẹ́ ní olójẹ́ kí n mọ̀ pé gbẹ́rẹ́ wà lẹ́yìn wọn despite the fact that mi ò fẹ́ rí ẹ mọ́ rárá. bọ́dá mi ẹjọ́ torí Ọlọ́run èyí náà gbọ́ ọkọ̀ tó sọ sí ó lápàdá ló ń dá adéjọ́ ọmọ kórè ọmọ yìí pọ̀ ìdípò ti pọ̀ jù ju ẹjọ́ mi dáríjì torí Ọlọ́run bọ́dá mi tẹ́bá ní kẹ́ ẹ lè kúrò nínú ilé ìtìjú ní fún. gbogbo yín ti jọ mọ̀ pé mo hẹ́ẹ̀tì kọ́bìnrin máa kúnlẹ̀ iwájú mi àbí adẹ́kan. bẹ̀bẹ̀ wèrè ni ẹ́ pẹlẹbẹ wèrè ni ẹ́ kó bẹ̀bẹ̀. fún wọn ọkọ bẹ̀bẹ̀. bọ́dá Saamu ètò má bínú. Èmi á dúpẹ́ oore rẹ o. Èmi á dúpẹ́ oore rẹ o. Mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Àtọ́bàjáyé ni èmi á dúpẹ́ oore rẹ o. Èwo ni túmọ̀ ilé ìkábà pẹ́ ní àṣà kẹ́bà pẹ́kẹ́ tó dé gan. Saamu má bínú bá a pẹ́. Saamu àmọ́ kéde ó ṣe jẹ́ nù gbòòrò pé káwá ṣe rí àga. Tọkọlọ bá ti blọọkù ní gbòòrò ibi tó bá dákẹ́ jẹ́jẹ́ tó quiet lèèyàn máa wá ìtorí ẹ̀ ni mo ṣe wà bí. Ṣé wọ́n mọ̀ ni? That's true 100%. Ó yá ìjókòó. Maji please kó tó di pé abẹ́rẹ́ rẹ̀ àṣà mo fẹ́ sáré lọ ní ugbó mo fẹ́ ṣe number 1 ẹjọ́ I will be back soon. Ọlọ́run kí ló ń ṣe mí báyìí àpárá ni màá ní mò ń dá fáwọn èèyàn mo dé mọ̀ pé nǹkan ṣe mí this is beyond àpárá what is all this. Ṣé ìrántí ìta akọ̀lì jẹrin? Àṣìrántí rẹ̀. Má jẹ́ kí n dẹni àkọlẹ̀ bò. Jẹ́ kí n fàyọ̀lá ọdún ìjà lórí mi àti nẹ́bí mi o. Ogun ẹkún jẹ́ kó déwọ̀ fún wa. Jẹ́kẹ́lẹ́ tukú jẹ́kẹ́lẹ́ tukú. Ẹ wo mi ò tí ì tú ṣòkòtò mi báyìí ẹ gẹ́sẹ̀ ẹni tí mo rí. Ta ló rí? Àní ẹni tí mo rí ṣe lẹ́ni yẹn ṣe ló ń kó ewé báyìí tó ń kó jẹ. Oúnjẹ ìwé orí oúnjẹ ìwé ta ló ń jẹ ìwé ń bẹ. Ẹ wá wo ẹni tí mo rí. Ta ló ń sọ báyìí? Ẹ̀yin ọ̀dà kí ló ń ṣe ń bẹ̀? Kí ló ń ṣe ẹ̀yin náà? Ọ̀dà. She was right here. Ewé tó ń jẹ. Ewé ló ń jẹwé ni àbí èèyàn ló ń jẹwé? Èèyàn ló ń jẹwé ó jókòó síbi báyìí ó ń jẹ ewé. Èèyàn tó ń jẹwé dà? Tọ̀hún dà báyìí. Ó yá wàá mú ewé tó ń jẹ fún mi. Bro Sam a ní mo rí mo serious ṣe a ní nìyẹn wà. Mẹ́wé tẹ́nìyẹn ń jẹ. Ètò yẹ kó o dìlé mi fún rí àzà.
àsìkò tó yẹ kó kọ́kọ́ dé rehearsal ó dé o tún wá dé mo tún fẹ́ máa ṣe rehearsal lọ tó dẹ̀ mọ̀ kí n máa ń get inspiration nínú igbó o tún wá sọ fún mi pé fẹ́ lọ ya number 1 aṣọ tó wá dọ́gbọ́n pè mí kò bí rehearsal why are you troubling me why are you giving me trouble. She was right. Any under so ṣe ìpọ́nì ọmọ wa bá ń wági èmi ló ń disturb àbí. ẹ sì wá bá mi kò sí wàhálà oúnjẹ gidi lè máa jẹ kí àgìdì lè máa pè é sìn bàbá aráfà máa jẹ kó mọ̀ pé kó orí ìdí sìn. ọjọ́ ò lè fẹ́ ṣe. End oṣù yìí náà ni sir. End oṣù yìí ẹ kò sí wàhálà èmi náà máa wá fi ìjókòó máa wá fi yẹ ẹ. agbárí òdùkú kí ló ní tó lu àwọn ẹni ẹlẹ́ni àwọn èèyàn wá kí mi wọ́n bá mi sọ̀rọ̀ ó dẹ̀ kò gíyá wọn wáì sọ fún mi náà. bùrọ̀dá Sàámú ṣé bí mo kàn bá wọn dápàrá lásán. orí ọ̀pẹ ni olóògbé wọn dápàrá irú àpárá wọn nìyẹn. wá orí ẹ̀ dá òṣà ilé grace wọ́n ṣe fún mi dápàrá wèrè ilé máa ní màtáyé gún ti ìyá ẹ̀ sìn máa gún ti ìyá ẹ̀ àgbá ẹ̀ tí ẹ̀ mọ́ kiri lọ́sẹ̀ gbọ́ wọn pọ̀ ní yìí àbọ̀ ṣẹ́ẹ̀tì ẹ̀ sìn. bọ̀bọ̀ filẹ̀ wá òun yọ̀ ni o ṣé nítorí àwọn ṣẹ́ẹ̀tì torí ti máa mú ẹ̀ta máa bún jẹ̀rà jẹ̀ jẹ́ kí n mú ẹ̀ta wà nínú wọ́n ṣe àgbá ẹ̀ tí ẹ̀ mọ́ kiri. ayé yín máa rán ni ṣé ẹ pretend fún mi ni lẹ́jọ́kọ̀ bíi gentle people ẹ̀ ń bá mi sọ̀rọ̀ klọ́ọ̀bù ọ̀rọ̀ ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ igi eléwé igi dóngóyárò tewé pọ̀ lára ẹ̀nà fi náà yín tó bá jẹ́ kòbókò lọ fi náà yín kọ́ sẹ́wọ̀n kan máa pa ọmọ yìí. ẹ̀gbọ́n igi yẹn máa lù pa. wá ṣe kí ni. máa lù fọ́ lójú. wá lù fọ́ lójú. máa wo. àgbá ẹ̀ tí ẹ̀ mọ́ kiri. ṣé klọ́ọ̀bù tẹ̀ ṣe ni ẹ máa ń gún di ìyá èèyàn orí ẹ ti dàrú olóò máa gún di ìyá ẹ ìyá ọmọ ìwà lẹ́kìtì ìyá ìwà ń bàdàn ní challenge tó ń ta pitọ́ ó dẹ̀ ló máa mú gò ó máa gún mọ́mọ́ ó máa rún mọ́ndì lórí pé ó gba igi dóngóyárò wọ́n yín. ẹ̀gbọ́n kí ni yẹn dùn wá náà. ṣé bẹ́ẹ̀ ṣe ríre ṣé rí pé lórí burúkú nìyí wọ́n ọ̀nà yìí tó ó yẹ ìjáde kò ń bí ẹ jáde kò ń bí kò ní. àwọn ẹni ẹlẹ́ni wá bá mi ṣe mítìnì bí tó ọmọ wọn rí ó dẹ̀ kó igi ó kó yá wọn olóògbá wọn dápàrá ni ò bá wọn dápàrá lásán kí mo lè ṣe fọmọ yìí gbà ṣàrọ̀lá dìmú ìwọ ló dági ìwá tó o fi na àwọn ẹni ẹlẹ́ni èmi náà bẹ́ẹ̀ dápàrá kò yẹ èmi náà bẹ́ẹ̀ dápàrá èmi á wá rí kọ́ọ̀dù ẹ tí bá bẹ́ẹ̀ dápàrá lọ́wọ́ bá post ẹ̀ sórí Instagram wà á mọ̀ pé bó ṣe wà lórí Instagram lèmi náà wà bẹ́ẹ̀. ọ̀nà àwọn èèyàn tó yẹn ó wá sọ pé òun bá wọn dápàrá ni. àpárá lásán ni mo ṣe. irú àpárá burúkú wo nìyẹn. bá wọn dápàrá lásán ni mo tẹ̀rọ bó máa sá lọ ní kí n lè ṣe fídíò. àwọn ẹni ẹlẹ́ni ara fún mi sí ẹlẹ́nujọ́ mẹ́ta yìí o ṣé kò ṣe é pé bóyá o ti ń fẹ́ máa ní skánskán lórí. ó ṣe mí lóòótọ́ wèrè gangan ni mí ẹ mọ̀ pé mi ò gbádùn ó yẹ yín mo kàn bá wọn dápàrá lásán ni. ọ̀nà táàkì lè gbà lóru jẹ́ pẹ̀lú máa bà wá a máa lè gbà fílì. gbogbo string sound kan sí. ṣé o gbọ́ nǹkan kan ṣé o gbọ́ nǹkan kan. yóò gbọ́ nǹkan kan. ẹ ṣọ́. anyway so tẹ gbogbo tá a bá ṣe ń lọ náà. bóyá àwọn tàbí. ó gbọ́ mi o èèyàn ń lò kí ló ṣàwọn ilé kí ló ṣe yín ẹni last. gbárí ẹ kí ló ṣẹlẹ̀ ẹni last kí ló ṣẹlẹ̀ kí ló lè yín gangan kí ló ṣẹlẹ̀ gangan. ẹbọra ti wà dúpọ. mi ò gbọ́. ẹbọra ti wà dúpọ. ẹbọra. This is no joke. It's a serious. Ìbẹ̀rẹ̀ ló wà o. ẹ padà ẹbọra wo ló fẹ́ wà àdúgbò ṣé ẹ̀ ń wá mi ni ẹbọra wo ló fẹ́ wà àdúgbò àbí tó ti wà àdúgbò tí bọ̀dá Sàámú tiwa odidi ọba community tó ní mọ̀. That is the fact. I deal with the spiritual realm.
So I know everything in and out. Confirm. Hidden and open. Ẹ fi ara balẹ̀. Ẹ bọ́ra tó bá máa wo àdúgbò máa kọ́kọ́ communicate pẹ̀lú mi náà kó tó wo àdúgbò mẹ́wẹ̀ẹ̀wá. Tí ó bá wá communicate pẹ̀lú mi, ẹ bọ́ra yẹn fẹ́ dé èèyàn ni. Relax. Ẹ nìṣó níbẹ̀. Ẹ wá lọ fi ọmọ. Ṣé ṣèpù yẹn bí èèyàn ni? Kí ni nǹkan tó wọ̀? Ó wọṣọ black àti red. Ẹ bọ́ra ń lo combination. Ẹ fi ara balẹ̀. So ti ẹ̀yin sìn èèyàn àtìró wọlé eégún àtìró jáde ta ni ó mọ̀ pé èèyàn àtìró tó wọlé eégún àtìró tó jáde ẹ ṣá fara balẹ̀ ẹ ní so ńbẹ̀. ẹ̀yin ò lọ alágo bàbá pọ́nfùrọ̀ bàbá dúró tì wọ́n já lọ wà lọ fi bẹ́ẹ̀ hàn. Are you normal? Are you scissors? Are you scissors? Níṣó kí ló ṣe lẹ́sẹ̀? Tẹ̀lé mi kó mú mi débẹ̀ gangan. Ẹsẹ̀ mi ti rọ ni. Àbúrí ẹ̀ bàjẹ́. Who are you? Tálẹ́ ní ọ̀hún. Jẹ́ wá nǹkan tí mo lè fi fọ́ orí ẹ̀ tí mo lè fi. Níbo ló wà gangan? Ibo gangan ló wà. Tẹ́ ẹ̀ ti rí. Ibi báyìí náà ni. Níbi kí ni? Ó ń dà. Má bẹ̀rù má sà ó ń dà. Kí ni? So lálàáfíà ṣá ṣé bàtà lórí ló sọ pé òun nìyẹn ní kíni. Ibo gangan ló ti rí ibo ló sá sí. Ibi báyìí ni ó kò sá jáde pẹ̀lú aṣọ pupa. I know you are seeing me but I can't see you. You use ewé to cover your body. Tó bá bí ẹja jáde kúrò lára ewé. Ní community tí mo wà ló ti wọṣọ black tó wọṣọ pupa. They said you wear black clothes and red clothes, you mix it up. Where are you? Come out. Bẹ́ẹ̀ni, wọ́n bí ẹ̀dá. Tí kú bá sọ̀rọ̀ àrùn máa máa gbin ni. Anywhere you are, come out. They say you wear black clothes and red clothes. All together, mix up. You think you can be scaring my people in the community? If Iku is talking and we be big, about Yawere. Ládùúgbò mi. I didn't see anyone. Careful. Mi ò rẹ́ anybody ó ti fọ́. Ọmọ tí wàá ṣe. Wàá kó bàtà ẹ fúnra ẹ. Èdè ìbàjẹ́ náà ni pé kí n máa bẹ́ẹ̀ kó bàtà. A lọ wà nínú àkọọ́lẹ̀ pé. Wàá kó bàtà máa fi ẹlẹ̀ sí bí o. Wọ́n wá bá ṣe pọ̀ ẹ̀jẹ̀ rárá wọ́n. Ìgbẹ́ Tamurege. Ó ti bẹ̀. Rí Tamurege jìgẹ́. Èmi gan ti láàjù. Mo láàjù. Kí ni tí? Kí ni gbogbo ilé ìbá iye lè yóò tẹ̀ wá yé mi mọ́? Báríyẹ, ṣé lóòótọ́ ni pé èèyàn kan wọ aṣọ pupa àti dúdú ó fi lé yín? Are you sure? Báríyẹ, sórí ẹ̀ dàrú ni. Àwọn sọ̀kọ́ tó wà very important tó ń sọ pé are you sure? Mo ti bá bù ẹni tó wà yẹn. Gbàgbé ẹ̀ka súnmọ́ yìí. Olive oil. Bọ̀dá mi, ọjọ́ wo lẹ di pásítọ̀ tẹ ní olive oil sílé? Èmi ló sọ pé jẹ́ òmòdì pásítọ̀ tí mo lò olive oil lọ́ọ̀ jẹ́ ká ẹ jìn. Kú tí mọ̀ mí mọ bí mo ṣe important tó nínú ilé yìí. Tó tí àgbàtẹ́lómi bá jìn nínú yín, o lè máa mọ̀ pé spiritual in the realm ni mí. Wẹ́ẹ̀ni, o máa rà bù síbi. Ẹ̀yin aráalé, ẹkúnlé, kí ló ṣe Gbáríyẹ? Àbó orí. Block E ló sọ pé nǹkan ti ṣẹlẹ̀. Mo dẹ̀ dé block E yẹn, mo débẹ̀ fún ara mi. Ni mo fojú ara mi rí báyìí. Wọ́n léèyàn kan wọ aṣọ black, ó dẹ̀ wọ aṣọ red, ó bẹ̀rẹ̀ sí ní lé wọn káàkiri. Wọn ló jẹ́ kẹsẹ̀ ẹ̀rọ báyìí o. Ṣé wọ́n gba block E kọjá sá? Block E mo gbà. Ẹ̀yin ọmọ yìí, ẹ máa ṣọ́ra. Pàápàá jùlọ fún block E lásìkò yìí, ẹ máa ṣọ́ra. Mi ìmọ̀ tó wà bẹ́ẹ̀ o, àmọ́ aṣojú èmi àti nǹkan tó ń pèlè bọ́ra tó wà bẹ́ẹ̀. Aṣojú wa. Bóyá wọ́n dẹ̀ ń bá wọn dápàrá ni àbí? Tàpàrà lélẹ̀ ṣé o ní làákàyè ṣá pẹ̀lú àwọn eré burúkú tí wọ́n mọ̀ ẹ̀ máa ń ṣe ṣé làákàyè wà lórí ẹ̀ ṣá pẹ̀lú eré òṣì tó máa ń ṣe tó máa dédé ṣubú lulẹ̀ tó máa lóun dápàrà ni ṣàpàrà ni wọ́n tún ń bà dá yìí. Bọ̀dá Saamu, ó ti rẹ̀ mí fẹ́ lọ ṣáwà tèmi. pẹ̀lú àwọn eré pa burúkú tó máa ń wà lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n lọ léyìn ẹsẹ̀ yàn rọ́. Don't use my water there. Pẹ̀lẹ́ ṣáà. Èṣù ìpè kò kí ń ṣe agbárí ojúkù ló ń wọ red àti black tó fi lé àwọn Gbáríyẹ yìí. Ṣé olùkọ́ ló yọ ọmọ yìí ò pé? Ó jọ bẹ́ẹ̀ sà.
inú mi dùn pé o mọ̀ kò jọ bẹ́ẹ̀ ṣé ìmúra tọmọ yẹn mú yẹn ṣé kò jọ bí ipò lọ sí interview ẹ rí pé ó lọ sí interview ó ṣẹ̀dí láti interview ó dẹ̀ sọ wípé ó lọ kí lọmọ yìí ṣe fún ẹ. bọ́dà Sàámú nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé tó bá ti ń ṣe gbogbo àwọn drama tó ń ṣe yẹn nǹkan tó máa ń sọ ni pé mo fi ń dá para ni mo fi ń dá para ló tún wá dé sí ó tún ní bóyá fi ń bá wọn dá para ni. àbí fún mi lọ́mọrí gbàgbà sọ̀wọ́ ẹ̀ gbàgbà kó gbà sọ̀wọ́ ẹ̀ ó ti pọ̀jù fún ẹ ó ti pọ̀jù fún ẹ kó má lọ da nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ rù ó ní ẹ ó yá o tún máa wé sí orí ẹ fẹ́ lómi ọpọlọ ẹni kó fi rà ìwọ tó pọlọ ẹ ti yòrò tó kàn sán tó wù dàbọ̀ ọpọlọ dàbọ̀. ẹ bá sọ mi lẹ́kẹ̀ẹ́jà rẹ wò kó sí ọkọ tó ṣọpọlọ tèmi ewu nìkan. kò sí tó ṣọpọlọ ẹ kò sí tó ṣọpọlọ ẹ ó yá mú òróró yẹn kó fi ra ẹsẹ̀ tiẹ̀ ọpọlọ ẹ ti wọnú ẹsẹ̀ ẹ nìyẹn kò lọ náà kí ni rí ẹ bàjẹ́ àbí kí n gbé fún ẹ kó fi. I'm coming. pẹlẹbẹ ó ti ẹ̀dá ẹni àwọn wà lọ láǹfọ mo ti dá àwọn aláṣọ dúró mo ti dá mọ́tò wọn dúró sẹ́yìn bíbá yìí mi tún fẹ́ kàn ṣe lọ tán nǹkan gba wájú wá sí bíbá yìí èyí tó bá ti mú òun kò là máa lò já tètè lọ wò yáyáyáyá. bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀ ní aṣọ oríṣiríṣi tó fine dáadáa oríṣiríṣi kọ́lọ̀ ló wà bẹ́ẹ̀ ni. kí ló ń wá kiri. kí ló ṣẹlẹ̀ díndíndíndíndíndíndín kí ló dé tó kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bó ló ń lọ. ọmọ ò ní internal problem wọn ò flash ogun sí ẹ wọn ò whatsapp ẹsẹ kí ló fà tó ṣe báyìí. bọ́dà Sàámú ibo lẹ ti ń bọ̀. mo bí ẹ lérè pé bó ni wọ́n ń lò níbo ni mo ti bọ̀ kí ni nǹkan tó wá káàkiri kí ló ṣe ẹ́. ẹ wò mo fẹ́ sáré rọrẹ mi kan sálẹ̀ níbo bí mo ṣe rí yín sìn ẹ jẹ́ ká máa lọlé. wá tó bá jẹ́ pé wíìgì tó dé sórí ìdẹ́ lábọ́ ó lè fa wíìgì yọ kó jẹ́ kátẹ́gùn fẹ́ sórí ẹ nǹkan ṣe é ni. sí nǹkan tó ṣe mí ẹ jẹ́ ká máa lọlé. kò sí nǹkan tó ṣe ẹ ogún òjò kò tiẹ̀ ó dẹ̀ wá wọ́ sógun ẹ kò sí wa. pé yẹ o. ẹ gbé wá ẹ jẹ́ báyìí gbé. kí n tún gbé báàgì wá kí ló ń ṣèwọ ọmọ yìí tó ń gbá orí báyìí kí ló ń ṣe ẹ oṣù ọ ó dẹ̀ máa gbà bíi tóbìnrin ni gbogbo yín náà lẹ́dẹ̀ máa ń wà láàfíà yín. bọ́dà Sàámú bẹ́ẹ̀ ṣe gbà yín ó dẹ̀ dùn mọ́ mi. ó dùn mọ́ ẹ kò sí wàhálà ó dẹ̀ jẹ́ pé orí yẹn ń yún ẹ gan ni. báyìí kọ́ ó ti ń dùn ẹ báyìí ìwọ ló dẹ̀ mọ̀ yọ wíìgì dẹnu tó bá dẹ̀ kọ́ ní ẹ lára. kí leléyìí kí ló tún ṣẹlẹ̀ báyìí ta ló ṣe lè. ayé mi tẹ́tí kọ́ mi ta ló ṣe lè fún mi ìlú yìí ta ló ṣe lè fún mi. ta ló fọ́ mi lẹ́yìn ta ló jọjà mi dájú kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún yìí. ṣùgbọ́n mi jáde sí mo ní kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ta ni pèsè yọ fún ta lẹ bọ́ yọ fún kí ni ìtumọ̀ eléyìí. mo lọ sí ẹbí oúnjẹ sí ẹnibọdì èmi ni mo lọ sọ́jà tí mo dé bí mo dẹ̀ ṣe dé mo ní kí n gbé kan tí mo ra kí n gbé wọlé ìbá fọwọ́ sọ̀pọ̀ ní. ṣé o fẹ́ rojú àbò fẹ́ sunkún. mo lọ sí méjèèjì mo fẹ́ ṣe wọlé. méjèèjì ló fẹ́ ṣe ìtọ́ bá wù ẹ̀ kó mú mi torí mi gbọ́n tó sọ ni o jẹ́ kó clear. mo lọ sí ẹni bá fojú wa pè mí ó ní kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni mo lọ sọ́jà mo wá dé ìbọn wá pè mí ó ní pé kí wọ́n lọ wọ aṣọ tàbí ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ dé tó mi. wọ́n lọ bẹ́ẹ̀ tó dá ibẹ̀ wọ́n dẹ̀ ní kí pé bá tilẹ̀ kí tẹ̀lé ìgbà fún títí tí wọ́n dé ìṣẹ́ wọn kọ́ wọ́n ti fọ́ mi lẹ́yìn wọ́n ti dọ̀jà mi dájú. wọ́n fọ́ ẹ lẹ́yìn. àwọn wo ló wà nù lé àwọn wo ló wà nù lé. kẹ́rì bó ṣe ń pòrà mọ́lẹ̀
ẹ jọ tá a bá tètè sùn mọ́mọ́ yín sìn tá a bá kọ́ṣọ́ ẹ̀ ṣáàbọ̀ kò máa bọ́ṣọ́ ẹ̀ sí hòhò àbí wá ń bí yọ̀ṣì bí mo dẹ̀ mọ̀ pé wà á tọmọ ẹ̀ jọ rẹ kí lọ́mọ ẹ̀ ṣe fún ẹ tó fi dà lóró mo mọ̀ pé nítorí ó fẹ́ ṣàkọsí ẹ òun náà fẹ́ bùgà ní kitchen ló ṣe lọ́ra kírètì ẹyin kan kó máa dín jẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan inú bá bí ẹ ò bá èmi ló fẹ́ ṣàkọsí ò bá mẹ́yìn ò bá sojú ẹ̀ délẹ̀ bó ṣe ń kẹwà ṣó fẹ́ fi àṣẹ ó fẹ́ fi ṣẹ̀wálé ṣó ọmọ kọ́ mọ̀mọ́ ọ̀dọ́mọ́ ẹ lóró ni ìwọ ló fọ́ ẹ̀yìn yẹn mọ́lẹ̀. bọ́dà Sàámú àlẹ́ máa ń sọ báyìí báwo lẹ ṣe máa sọ pé mo wọ́n mọ̀ dá lóró kí ló dé tí mo fi fẹ́ dá lóró ṣé bébí náà wá síta ni mo dẹ̀ rí pé everywhere wà messed up mo rí pọ́n ti fọ́ ẹyin sílẹ̀. ó bí fún ẹ̀ nítorí ẹyin tó lọ́ra. èmi. àbí PA what is the problem. Actually, I was inside the room cleaning it. I just heard a voice, Kilele, what is this? You know, I just rushed outside. You was cleaning my room. Yes. And you heard Kilele. Yes, Kilele. Nesoro kò gbà ká mú. Ṣó ti yẹn sìn máa wádìí ẹni tó ṣe léyìí. Àwọn ló lè ṣerú nǹkan báyìí. Bóyá ni ẹ̀dẹ̀ ń bá pẹlẹbẹ dápàrà. Bọ́dọ̀ ojú kò kí ló ń sọ? Wọ́n bá mi dápàrà. Sọ́tà dúró kọ́ bá dànù. Sọ́tà jẹ́lẹ̀ ni ẹni. Ta ló ń bà dápàrà nù yín? Agbárí ojúkù. Wọ́n bá dápàrà. O sọ pé kò kí n ṣe wọ ló wá fún ẹ̀yin mọ́lẹ̀. Ẹ ṣe máa sọ pé mi mo ṣe kinní. Filẹ̀. Ọmọ tó jẹ́ kó pàdé mi lọ́nà ó dẹ̀ kúnlẹ̀ ṣọ́. Òun ló gba báàgì ló gbà wọlé lọ́wọ́ mi. Ọ̀nà dàtò máa wá fi fọ́ọ̀kì ní ìmọ́lẹ̀. Sọ pé èèyàn burúkú ni ẹ. Orí ẹ̀ ò pé o. Kó dẹ̀ kí ẹ fún gan ni gbàgbé wà ríran. Hello. Tí kankan nù wọn ò bá ti jẹ́wọ́ tá a dẹ̀ mẹ́ni tó ṣe léyìí. Wo bí àwọn ẹgbẹ́ ẹ ní o. Àìmọye ìgbà tẹ́ ti yọjú mi lójú àlá tí mo fi dá yẹn padà. Ṣé bó rí Mary wàá ló dà rẹ mú lù fún ẹ lórí burúkú wà ríran wò nínú ilé yìí ẹ máa yọ tán nù. Ọ̀rẹ́ mi ṣe kọ́ tẹ́kẹ́ yìí sọ nìyẹn. Ṣé pé kọ́ tí wọ́n dá Sàámú sọ? Agbárí ojúkù èmi suspect pé wọ́n ló máa ṣe kinní. Ẹ jẹ́ gbẹ́nu òṣì sàn kẹ́ gbẹ́nu rárá yín sàn láíláí àwọn àmì ṣeré mọ́ o. Òṣì àtìránù. Ẹ kọ́ sí ìdálẹ́. Òǹtọ́rọ̀ ẹ jẹ́ ní o. ń tọ́ra mi wo bí a tó yí ẹ nígbà tí n bá jẹ ṣíàmánu gbogbo àwọn aláwo pátá ní gbogbo community mẹ́mẹ́wàá yìí á yà ẹ́ lẹ́nu. Ìwà jẹ chairman àwọn aláwo ìwọ yìí ibo ló fẹ́ fi Daniel sí tó bá jẹ chairman àwọn aláwo. Daniel agbélédàfá a tún máa ní òun agbẹ́yìnkùlé mọ yóò dùn tó wù. Tọrọ mọ̀ ni. Kí ló mọ̀ èmi agídí lásán ló ní bó ṣe wà yẹn agídí ata kò tó tọ́ lọ́ta. Láàrin èmi àti ẹ ó mọ fọgbẹ lọ o mọ̀ pé nímọ̀ yìí ó mọ̀ yìí ewé yeye òjò ewé yeye. Wèrè ni ẹ o máa ń fi faraàpù ni o máa ń ràpù ni wà á mú nǹkan méjì papọ̀ àkọ́ máa ràpù ewé yeye òjò ewé yeye tani o mọ̀ pé ewé yeye òjò ewé yeye wèrè ni ẹ wèrè gidi ni ẹ wo bí láàrin èmi àti ẹ ọ̀rẹ́ lẹ́wà méjèèjì ó mọ̀ ju ẹ lọ confam ló máa ń pè confam ó ló máa ń pè ìwà ni ayétaka wo máa ń ràpù ní báwo lè fẹ́ dìbò. voters card ti wà lọ́wọ́ àwọn ènìyàn. Àwọn èèyàn ní voters card tẹgbẹ́ yín ibo wa ni INEC ọ́fíìsì yín wà. Ibo ni ò lè sí. Ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ló wà. Gbogbo èèyàn pátá ló máa dìbò fún mi. Wà á ríran wò tó bá fún lówó àtẹ. Tí mo ti sọ fún ọ pé tí bá ti wọlé o. Má bẹ̀rẹ̀ àpárá wẹrẹ o àpárá òsì tó ló ń dá yẹn má kàn lábùkù. Mo ti dé o. Bólóló. Ẹ kí mi káàbọ̀. Ibo ló lọ́la ọ̀sán inú ilé làjọ wà látàárọ̀. Tó ń ṣeré ni. Sọ́kọ̀rọ̀ òsì tó máa ń jẹ́ náà rè. Ṣé o fẹ́ jẹ́ náà ni? Kí ló sọ̀rọ̀ yìí? Báyọ̀ kò tó gbà lọ́wọ́ mi, àbúrò ẹ̀ dàrú, ó fẹ́ kí n wá ṣẹ́dúnrún àtàṣe pa ọbẹ̀ ilé àbí. Olóṣì. Saamu. Pẹ̀lẹ́. Kí ló ṣe wọ́n bọ̀ yìí? Ṣé o tún dẹ̀ pàrá ni? Ṣé wọ́n ni? Ìwọ lọ́rọ́ sí mi. Gbogbo
bó ṣe dé kó sáṣù àlàmí Saamu lójú ọ̀sìn wò. ní sùúrù olórí burúkú lọmọ yìí o àìmọye ìgbàlù tí máa ń ṣe kí ni olóò máa ń dàpàrà òun dàpàrà ni. ọ̀dàpàrà tí ẹ ti bá lé ní. kí ló ṣẹlẹ̀. nítorí ayé ló dákẹ́ ayé lọ kọ́ ní kése lékèlékè wọn kì í ṣe yálẹ̀ olùmọ̀nà wọn kì í ṣe yóò. àlọ́ ń dàpàrà ni ẹ̀mú sáwọlé. kò ní dáa fún ẹ. ó yà sọ pé ó dàpàrà ni kí ló fi kàn. kí ni mi ní fi kàn. kí ló fi kàn. kí ni mi ní fi kàn. you hit her. yes. you hit her with ìrọ̀kẹ́. ìrọ̀kẹ́ fa. ní kíni kíni kíni. kò fẹ́ jẹ́ kí n ṣe ṣàmànù ni wọ́n rán sí mi ni. àrínájà ọmọ yẹn go slowly ó dẹ̀ give up. ó yá jí. kíni. ó yá jí. kí n jí ta ni. ó yá jí. ohun tó ṣe fún mi ni. ó yá jí. sọ́ọ̀rì ohun tó ṣe fún mi ni. kí ló ṣọmọ yìí. kò fẹ́ kí n ṣe ṣàmànù. kí ló ṣọmọ yìí. kí ló ṣọmọ yìí. kí ló ṣọmọ yìí. come. ó yá go and come and share for me. the officer ṣe yẹ. níbo officer mẹ́mi. ẹ fún mi. wọ́n ní kò mú. orí kì í fọ́kin òrèrè kì í wòye ẹ fún mi òtútù kì í mẹ́ja lálẹ́ odò. lórí burúkú bóyá mẹ́pọ̀ bí omi wèrè. àrínájà ẹ ti ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe tẹ̀ bínú lọ ẹ ṣe. ó fẹ́ bínú lọ o ó fọ́ nígbà tí mo ní kọ́ lọ́pọ̀lọpọ̀ wá kóun lọ ó máa sun station ní pẹ̀lú aṣọ epo. ta ló fọ́ tí n bá fọ́ mo ti fọ́ kọ. o ti ṣe ayé lọ́dọ̀ tèmi ká ló lọ ni. mo fọ́ tì. ó dà. ẹ̀yẹn ṣàgbé dúró ń bẹ̀ torí ṣojú yín ló ṣe ń depo sí mi lára kẹ́ ẹ gbé dúró ń bẹ̀ o. o ti yẹ ọwọ́ ẹ̀ wò kó o tó ní kó máa fún lépo mu kí ló rí nínú ọwọ́ ẹ̀ o ní kó o sọ fáwa kí ló fa oògùn ayé. ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa ṣé ẹ rí bó ti wà yìí bó ti jókòó yìí òun gangan ló ṣe rẹ̀ ní ṣùtà bẹ́ẹ̀ ni mo wí fún yín mo fẹ́ kó o lanu kó o sọ̀rọ̀ ibikíbi tó o dé tó o ti ń pariwo wípé ẹ má súnmọ́ mi o wèrè lèmi o mi ò gbàgbọ́ mo ya wèrè gan mo sínwín gan tẹ́ bá súnmọ́ mi tẹ́ bá wá ẹ má kọ̀lẹ́tì o tẹ́ bá ṣe gbẹ́ ẹ má ṣàwó o ibo ló dé nítorí lára abi tó o ti sọ̀rọ̀ burúkú yìí lára abi tó o ti sọ̀rọ̀ òdì ló ti ṣe èèyàn kan èèyàn yẹn ló ń dá sẹ̀ríà fún ẹ báyìí. ẹ wo ẹ fi mí lẹ̀ ẹjọ́ tó ẹ fi mí lẹ̀. ẹlẹ́rìí ẹ̀yẹ ká ló tún bẹ sá wa lálórí fún báyìí. owó jẹ́ fi wọ́n sílẹ̀ ṣọ́ lè bá gbárí ojú ṣọ́ lè bá try ẹ̀ ṣọ́ lè bá perform gbogbo rubbish tó ń bá mi perform. ká ló gbẹ́gbárí ojúkù perform rubbish sáà ní o gbárí ojúkù àpẹ́ wèrè ni original wèrè tí ò gba gbẹ̀rẹ̀. kálẹ̀ ń sọ ná. ṣẹyẹ ni o. àbólórí burúkú ni ṣẹyẹ ni àbí kò fẹ́ yẹ ṣẹyẹ ni àbáyé ṣẹyẹ fẹ́ bàjẹ́ ni wèrè lèmi kò lè bẹ́ẹ̀ mi dán rádaràda wò láyé ẹ̀yin náà lè máa bá dán ogun rubbish yẹn wò irú rubbish wo nìyẹn. agbárí ojúkù wo má bínú kò sẹ́ni tí ò mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ pé ó gba gbẹ̀rẹ̀ pé wọ́n dẹ̀ lè fòṣì lọ ẹ̀ wọ́n má bínú ẹ wo ẹ jẹ́ ká máa lọ àti pẹ́. ẹ jẹ́ ká sọ nǹkan mi ẹ wo ẹ jẹ́ máa lọ. àbí ṣẹyẹ fẹ́ sórí ibú ni. ó fọ́ ní ipa tó bá yẹ wọ́n láwọn bíi gẹ̀m abẹ́rẹ́ aláyé yìí wọ́n gbé yẹ́lò lórí ìdí wọ́n láwọn wọ́n sọ. olórí burúkú ni wọ́n tó ṣẹ mọ́. mo fẹ́ sáré ṣe bàtà yìí. ó dá wa lóhùn jàre ó dé nìyẹn. ó ṣàròrùn náà. kí ló ṣe bàtà wọn. díẹ̀ ó bá dẹ̀ máa gbé báàgì ẹ̀ sórí mọ́tò báyìí ṣó mọ̀ pé ńgbà míì tó bá gbé báàgì sórí mọ́tò tó bá fẹ́ gbé kúrò ó máa jẹ́ kó há mọ́tò yẹn gbà míì and it's not really proper. ẹ má bínú ẹ má bínú orí burúkú wo lẹ ń ṣe kí lẹ gbé sílẹ̀ tẹ́ ń pariwo tẹ́ ẹ ṣe orúkọ bí rúgbó ewúrẹ́. tí báwo ló ní nǹkan wọn ṣé òun kéré di nǹkan èèyàn ni. ẹ wo pé má bínú torí Ọlọ́run ẹ má bínú ẹ wo tó bá yẹ pa wà ní àwa ti máa gbé bàgbà kúrò adé máa bẹ̀yìn pé kẹ́ má bínú bọ́ òun wèrè ni kò gbádùn. ẹ wo wèrè lèmi o wèrè gidi ni mi máa ṣe wèrè fún yín sìn mo rò borí yìí burú kí ni gbogbo rádaràda ganan ẹ gbé pangolo sílẹ̀ ẹ pariwo òṣìpẹ́ gbé mọ́tò sílẹ̀ àwọn èèyàn gidi máa gbé jíwagàn sílẹ̀ tá bá lọ sí club wọ́n máa páàkì jíwagàn máa gbé báàgì mi sórí wọn dẹ̀ ní rojọ́ lèmi lórí wọ́n á dé ibà yẹn rojọ́ ọ̀ṣì lórí pangolo tẹ́ gbé sílẹ̀ òun náà dà. so definitely anywhere ló ti lè ṣe wèrè. anywhere ni mo ti lè ṣe wèrè. máa ṣe wèrè fún yín rádaràda. orúkọ jẹ má bínú. ẹ ṣì ń bẹ̀ wọ́n ẹ ṣì. nǹkan tí o bá ní nìyẹn máa ná ni. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ṣé ẹ máa kúrò lọ́nà tẹ́ ẹ ṣe rùngbọ̀n bí irùngbọ̀n ewúrẹ́ ẹ jẹ́ àlò awulẹ̀ mọ́rú yín ṣe ti gbọ́ ẹ wulẹ̀ fẹ́ tóòsì ni a dẹ̀ ti mọ́rú yín onírùngbọ̀n àwòyà rádaràda ẹ ṣé ẹ̀ níjà lọlé. èmi lọmọ yìí ṣe báyìí sọ̀rọ̀ sí òun fojú túṣù omi ok kò sí problem
mi ní ṣépè àmọ́ ẹnu mi ò ní gbófo. sọ́ọ́ni pé wèrè lọ́bọ̀ yìí sọ́ọ́ni pé sí èrè ní bí gbogbo yín ṣe máa ń kó bára yín rèé o àìmọye ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kó bára wọn o lórí wípé èmi wèrè lèmi o orí mi ti dàrú gan wèrè gángan lèmi o ẹni tó bá súnmọ́ mi bàbá yí ẹ̀jẹ̀ o èmi ti yá wèrè ẹ lọ bèrè mi mo ti yá wèrè àṣebọ́ ṣe máa ń sọ wípé mo ti yá wèrè yẹn nǹkan burúkú ni ó lè padà ṣẹlẹ̀ sí wọn wọ́n ń ṣépè fúnra wọn nìyẹn. bẹ́ẹ̀ni wọn ò mọ̀ wípé gbogbo ibikíbi tá a bá dé kọ́ ló yẹ ká ti máa sọ̀rọ̀ òdì àmọ́ nǹkan tí wọ́n rì síbòmíì bẹ́ẹ̀ni. àwọn èèyàn wa ló tún bá yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọ́n sọ wípé wo ọ̀rẹ́ mi tó ń wo yẹn olórí burúkú ni ó já wèrè gan má súnmọ́ o wọn ò mọ̀ káwọn bá yé ẹ̀jẹ̀ ní àwọn mi àmà sọ wípé bọ̀bọ̀ yẹn ó máa ń bínú gan wà lágídí ni o kò kì í gbọ́ alágídí ni ó lágídí gan inú àwa máa dùn wípé ló ń lágídí ọkàn òun náà máa wò ká wọ́n ní mo lágídí gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ báyìí kíákíákíá a ti fẹ́ wùwà gidi yẹn kò dẹ̀ mọ̀ pa gidi yẹn máa ṣe padà ṣe gidi ó máa padà báyé òjẹ́ ń jọkàn ni kò ní mọ̀ ẹlòmíì wọ́n sọ wípé bòbó ìwà yẹn tó bá rí ọmọbìnrin ó máa gba pátá díẹ̀ ni inú àwa máa dùn gbogbo ọmọbìnrin tó bá ti wá rí àwa máa wá pé gbogbo ọ̀nà òun fẹ́ gbà pátá díẹ̀ tí ó bá wá rí pátá gbà ní díẹ̀ lómìn àbọ̀gbọ̀ á lọ ṣoògùn àwa tibẹ̀ àwa bẹ́mẹ̀rẹ̀ sùn ayé àwa bàjẹ́ wàhálà bá dé tí ẹ̀ bá bá orí mi má jẹ́ rí wàhálà. ó nìyẹn wèrè gidi ni mí o wọ́n yá wèrè gan orí mi tó kó báyìí òun nìyẹn orí mi tó bá yí ẹ̀ dé òun nìyẹn wá sọ wípé mo ti dé ẹ kí mi káàbọ̀ ó ìdè o ó ń lọ o ó padà lọ o. mo dẹ̀ sọ́ngbà yẹn o mo ń tẹnu mọ́ tó máa ń ṣe wọ́n tó máa lóun dápara ṣé mo sọ́ngbà yẹn pé wèrè gidi wà lára ẹ̀ ìwọ gangan ló sọ pé orí mi ò pé ńgbà yẹn. agbọ́n mi regun ọ̀yà bá ń wò sàn. ṣé orí bó ti wà yìí àwa kò fẹ́ ṣe tiwa fọlọ́run ni àmẹ́yẹ tó ṣú àdẹ̀mọ́ bí tọmọ tiwa náà máa dé. ẹ̀mí mọ́mọ́ yẹ ìwọ lè má mẹ́yẹ tó ṣú èmi mẹ́yẹ tó ṣú bẹ́ẹ̀ ni pitoni yẹ ń ta lẹ́lẹ́yẹlé nìbàdàn ibẹ̀ ni ó yá. àfi kí ara ẹni tó ṣẹ̀. bẹ́ẹ̀ ni. o mọ tán fi ń pè lágbárí ojúkú ni. tó bá dé pàtí ráìsì tó wà nísàlẹ̀ bí agbárí ojúkú ló máa ní kan jẹ́ kó ń jẹ. tó ti jóná yẹn òun ló láti jù. ìyẹn máa ń dùn. òun náà fi ń pè lágbárí ojúkú. yá wò sàn. àfi kí ara ẹni tó ṣẹ̀ o ká bẹ onítọ̀hún sì dáríjì ìgbà náà ni wérewère lè kó lára ẹ o. ó yá ibi tó sọ ń sìn ṣé ìrántí ibẹ̀. ẹ wo bọ́dá mi wàhálà kékeré kan wà o ọjọ́ yẹn ó gbé bag sórí mọ́tò ẹni yẹn ni àmọ́ bóyá bí ẹgbẹ́ yẹn lẹ́ni yẹn ń gbé àmọ́ bá ṣe máa rẹ́ ni yẹn báyìí. mo rò pé orin dìn nǹkan ti fọ́ mọ́ ẹnu àbí ojú abẹ́ ẹ̀ tó dí tí ò láyé ó tún ti àfẹ́ ti ọpọlọ ibo níbẹ̀. mi bẹ́ẹ̀ jì ibo ní kókó onígi níbẹ̀. àmọ́ kankan onígi sórí kórìí àwọn ọmọ ẹ̀ ti dàrú àmọ́ kankan onígi ló sọ pé ó jìnnà sórí kórìí yín ò pé àmọ́ kankan onígi tó jẹ́ pé látàrí àmọ́ kankan onígi síbi tí wà ní àfáwàsí ni tó bá ní kẹ́ gbé lọ tàbí sáńkọ́ tó bá jẹ́ kàsínà lẹ́ni tó ṣẹ̀ wá nǹkan ó yá ká gbé ń sìn ó yá nìṣó. ọlágbọ́n ni wà lọ́jà kórè ọmọ tuntun wọ ẹjọ́ ìtẹ́lẹ̀ wa débẹ̀. èmi ló ń pòwe wájú ẹ̀ tó ṣe bí òwe ńkọ́. ọ̀dọ́ mi tó ṣe bí òwe. tí bá yọ sọ́kàwé orí ẹ̀ ló máa gbó sí kémi tẹ̀lé ẹ lọ bí tẹ́tí lọ́ṣẹ̀ tó ti fẹnu kọ́ wà á rí lọ́jà àwọn bá mi gbọ́wọ́lé lórí kárẹ̀ wá orí ni mo ní kó gbọ́wọ́ sí. orí náà mo gbọ́wọ́ sí Saamu. ibi àyà lọ́wọ́ ẹ fẹ́ yẹ. àyàbí ti bó mélòó láyé ẹ̀. ṣáà má tẹ pimpim tó máa fi. wọ́n kó olókun òwú kókó ìsàlẹ̀ ọ̀sán òwú gbòǹgbò. àmín. adé á fún olókun ṣẹ̀mí adé agbóde ìjọba. àmín Jésù. lọ́jọ́ tí gbogbo omi kọ̀tọ́ náà wọn ò bólókun ṣe mọ́. àmín lórúkọ Jésù. àmín lórúkọ Jésù. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó.